Stars wa njoko mi nbẹ nù àwọn tí ó ṣe rí rẹ mọ̀kádà mu wa ní Agaka òkìyí o àti tẹ̀kọ́ àti tìlọrin ó ní ẹyẹ ní o ǹjẹ́ nbẹ nù ẹni tí ó ṣe rí rẹ báyìí bí ti ń rìn ìgbésí ayé mi bí ti ń bá bọ̀ yìí ṣé mo lè ṣe rí rẹ sọ́kọ̀ mi nbẹ ń bí ẹni tí ó ṣe rí rẹ ẹ bá ń wá díẹ̀ ó bí ọ̀kan nínú àwọn àlùfáà bẹ́ẹ̀ sẹ́mi pé wọ́n ní Al-Qur'ani ní fasalu ala zikra billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim fasalu ala zikri in kuntum la ta'lamun. bọ́lá ara rẹ bá dé àdúgbò lọ́wọ́ kọ̀sá burú ń bí kò bí àwọn tó bá mọ̀ nípa rẹ̀ tó bá ní pírọ́blẹ́mù ara lọ bí àwọn dókítọ̀ tó bá ní pírọ́blẹ́mù ọkàn lọ bí àwọn àfa ó gbọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n kéwú débi pé àwọn yẹn nǹkan wẹ̀rí wọ́n dàrú Al-Qur'an ló tú wálẹ̀ onífàṣẹ àlù àlà zikiri béèrè nípa ntọ́ bá dàrú mọ́ ọlọ́wọ́lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ ẹni yìí wá lọ béèrè pé àbá ẹ̀yẹ̀ mi wò sókọ̀ mi ń bẹ́ ń bí ẹni tí ó ṣe rí re èsì táfà fún ni wọ́n fẹ́ fún yín lónìí kí làfà mi. fàjábà wú كنت تدعو لوالديك فأنت منهم لحديثي عن ولد صالح يدعو له هل أنا من الصالحين هل أنا من الصالحين إذا من وين جو سيري لاي فأجاب أبا دالون إن كنت تدعو لوالديك فأنت منهم لحديثي ولد صالح يدعو له. أبا فولسي لك nípa ìbéèrè tó béèrè yìí bí charity ó ní májẹ̀mú tó béèrè pé tó ṣe rire báyìí ṣé yóò dà fún ọ báyìí àfáwọn ní nkúntà tàbí wùlí wàlídẹ́yìíkà. tó yẹ péjọ tó bí ń payá rẹ òun fún un lóúnjẹ. nkúntà tàbí wùlí wàlídẹ́yìíkà. àbíyá rẹ nídìí aṣọ òun fún un lásọ wọ̀. nkúntà tàbí wùlí wàlídẹ́yìíkà. tó tí ìyá rẹ nídìí ẹ̀rín lọ́dọ̀ rẹ òun pa lẹ́rìn. nkúntà tàbí wùlí wàlídẹ́yìíkà. tó tí kankan jẹ ìyá rẹ ń yà òun fi nǹkan náà ta lọ rẹ. nkúntà tàbí wùlí wàlídẹ́yìíkà. nígbà tí ọ̀wá sí láyé mọ́ ọ̀ gbàgbé ọ̀ ń ṣàdúrà fún. fa anta minhum lihadisi awaladi salihin yad'u lahu. bọ́ọ̀ bá fẹ́ bí payá rẹ kó tó kú nítorí bá ní yóò dà fún ọ̀ ń tàn ni o. tó yẹ pé ẹ̀kọ́ ìrasọ wọn níyà rẹ bá so fún wọn náà wo èkìsà kúrò láyé ni o. tó yẹ pé ẹ̀kọ́ ìrọ̀ oúnjẹ jẹ níyà rẹ bá so fún bébí ìrántí ìpa olónìí ń pa ẹnìkan lọ́wọ́ ni o wọ́n bá pa ń tọ̀ ń pa yọ̀ pa o. ó sínú eléríire tí ìyá rẹ ọba rí dùnú lára rẹ ó sínú eléríire tí bàbá tó bí ọba rí dùnú lára rẹ ó sínú eléríire tó ọba rójú ṣe tó ọ̀rẹ́ yìí ṣe. mẹ́ta lọ́mọ àwọn ọmọ kan ọmọ lójú ni wọ́n àwọn ọmọ kan bẹ ọmọ lẹ́yìn ni wọ́n àwọn ọmọ kan bẹ ọmọ lójú lẹ́yìn ni wọ́n. tọba tíráì tó ṣe mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ ọmọ lójú lẹ́yìn tó ń jọ tí ìyá rẹ̀ ń bẹ láyé tó rí dùnú ó tó wá kú tán ọjà yìí ọmọ pé ya yìí bímọ rẹ̀ ọ̀pọ̀ wèrè làwọn ọkùnrin àdúgbò yìí wọn ní àwọn ìjọ táwọn èsì eré eléyìí bí ìjọ yìí ti èsì eré ẹ̀ gbangba ni ti wù yìí àwọn níjọ ní parí ọ̀fọ̀ alájà ọ̀lẹ́ ti parí ẹ̀ ní tẹ́ kò ní dáa fún ọ wọ́n ṣe parí ọ̀fọ̀ ń tẹ́ wọ́n dá ìtẹ́ fún parí ọ̀fọ̀ ni bàbá rẹ̀ kú wọn ní dókítọ̀ agbọ́pẹ́dáàdì kú níjọ ní fìdáwò wọ́n láti ṣe gbogbo ẹ̀ ń tẹ́ ọ̀ ní kúre wọ́n ṣe gbogbo ẹ̀ ń tẹ́ ṣẹ́tẹ̀ wọ́n bí ọ sí ṣẹ́tẹ̀ wọ́n ti kó wọ́ àbá yìí dákun. lihadisi awaladi salihin yad'u lahu. àbá ní èsì tí mo fún ọ yìí ìwúlẹ̀ wo sẹ́ mọ́ àdìsí ànábì bò wò lé lihadisi. orí ọ̀rọ̀ ànábì tó sọ wípé. awaladi salihin.
ìyá rẹ̀ tó kú tán tó tún ní ẹ ṣàdúà ẹ ṣe sàárà ẹni kọ́lọ̀ ń kẹ́yà mi kọ́lọ̀ ń kẹ́ bàbá mi gbogbo ọmọ tó lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ṣe yìí ń bẹ nú eléríire ń bẹ nú ọmọ rẹ ń bẹ nú ẹni tí ó lo ayé rẹ wọn náà wá bíra rẹ lónìí bọ́lú nǹkan lónìí ẹ̀sán náà nù ǹjẹ́ ìyá tó bí ọ sọ́ọ́rẹ́ rìn kú ni àwòsàn kú sórí ọ̀nù rẹ̀ kó tó kú wọ́n bá rí ọ̀nù rẹ̀ àwọn tó ń fún ọlọ́sẹ̀ ń tàn ní ọ̀sẹ̀ wọn ò lè ṣiṣẹ́ o kọ́lá bàbá kan náà wọ́n kadà lẹ́nu fún ọ kó tó àfi kúránì ṣe ń túbà rẹ̀ tó o bá ti rí dùnú ìyá rẹ̀ tó o rí dùnú bàbá rẹ̀ gbogbo kúránì tó ń kéwòn èpè ni wọ́n ń sẹ́lẹ̀ ọ. àmọ́ tó bá yẹ kó wá yọnu wọn ìran èèyàn mẹ́ta náà ní tó bá ti rí yọnu wọn mọ̀ wá tẹ̀lé bí ìmọ̀lẹ́yìn tọ́lọ́ wọ́n bá ìtìrí bínú wọn wọ́n jẹ́ nìkan tó bínú sí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta wọn tó ọ lò tó fi kú tọ́mọ ló tún dogun ẹ̀. ìyá rẹ bàbá rẹ ọ̀gá rẹ àbáfà rẹ wọ́n mẹ́ta bá ti yọnu lẹ́yìn yọnu ọlọ́run ti yọnu yòókù rẹ. báwọn mẹ́tẹ̀ẹ̀ta bá sì ti bínú wọ́n jẹ́ nìkan kó bínú wọn torí táwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ọ lò. àlòsẹ́kù ó ní kìnnìkan wọ́n fi àdìs wọ́n fi sọ ìyí Bukhari. máa yàrá hamil.